lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ọ̀sọ̀ọ̀sẹ̀ láti dáósìsì Yewa. Òní ni ọjọ́ ìsinmi kẹta lẹ́yìn àjíǹde. Ohun àkòrí tí a ti ń gbé yẹ̀wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Lónìí a máa wo májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè pẹ̀lú ènìyàn, orí kẹfà. Títọ́ àwọn ọmọ wa òní orí ọ̀rọ̀ tí ó bá wa lónìí. Báwo la ṣe ń tọ́ ọmọ wa? Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa títọ́ àwọn ọmọ? Lórí ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí àti ní àwọn bàbá wa àti màmá wa láti àánú àwọn ìjọ wa láti bá wa sọ̀rọ̀ bí a ti jọjọ́ ń wo ọ̀rọ̀ Ọlọ́run yìí. Lápá mi àlàáfíà yìí mo ní màmá wa, ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ mi ni Adédìgbà Grace Yẹ́misí láti Chọ́ọ̀chì St. Paul's Ayétòrò. Ẹ ṣé màmá Lérìdà Adédìgbà. Lápá mi àlàáfíà bí mo ní bàbá wa kan náà láti inú ìjọ wa kan láti Yewa North West Ajikere. Bàbá ẹ káàbọ̀. Orúkọ tèmi ni Babalọ́lá Isaiah JP láti ìjọ Anglican Church Ìdàgbà Ayétòrò. Ẹ ṣé bàbá ìjọ Ìdàgbà, kan lára àwọn ìjọ wa kékeré nìyẹn. Ọlọ́run yóò mí sí ìjọ rẹ̀ lórúkọ Jésù. Ibi kíkà wa nínú ọ̀sẹ̀ yìí ni Genesis orí kejìdínlógún ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ kọkàndínlógún. Bẹ́ẹ̀ náà ni a ní Deuteronomy orí kọkànlá ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ káàdọ́gbọ̀n. Màá fẹ́ kí a ka Deuteronomy yẹn nítorí pé Genesis ń sọ̀rọ̀ nípa májẹ̀mú tí Ọlọ́run bá Ádámù dá. Ọlọ́run sọ fún nípa tí Ádámù wípé kò sí ohunkóhun tí òun yóò ṣe tóun ó mú kúrò ní ìhà tí Ádámù, nítorí pé yóò ṣàkọ́ àwọn ọmọ rẹ̀ ní ọ̀nà àti òfin òun àti ìlànà òun. Èyí nìkan tí Ọlọ́run sọ nípa Ádámù kó tó bá dá májẹ̀mú tí gbogbo wa ń pè lónìí, tí a dẹ̀ ń tipasẹ̀ rẹ̀ tí a fi ń jẹ́ ẹni ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè. Màmá Adédìgbà, ẹ jọ̀ọ́ ẹ bá wa wo Deuteronomy orí kọkànlá ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ káàdọ́gbọ̀n. Ó ní kankan tí Ọlọ́run bá àwọn ọmọ Ísírẹ́lì sọ nípa títọ́ ọmọ wọn. Ó kà báyìí pé ẹ fi ọ̀rọ̀ mi wọ̀nyí sí àyà yín àti sí ọkàn yín, kí ẹ sì so wọ́n mọ́ ọwọ́ yín fún àmì, kí wọn kí ó sì máa ṣe ọ̀já ìgbàjú níwájú yín, kí ẹ̀yin kí ó sì máa fi wọ́n kọ́ àwọn ọmọ yín, kí ẹ̀yin máa fi wọ́n ṣe ọ̀rọ̀ sọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ àti nígbà tí ìwọ bá rìn ní ọ̀nà, nígbà tí ìwọ bá dùbúlẹ̀ àti nígbà tí ìwọ bá dìde, kí ìwọ kí ó sì kọ́ wọn sára òpó ilé rẹ àti sára ilẹ̀kùn ọ̀nà òde rẹ, kí ọjọ́ yín kí ó lè máa pọ̀ sí i, àti ọjọ́ àwọn ọmọ yín ní ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá yín láti fi fún wọn bí ọjọ́ ọ̀run lórí ilẹ̀ ayé. Nítorí pé bí ẹ̀yin bá pa gbogbo òfin yìí mọ́ gidigidi tí mo pa láṣẹ fún yín láti máa ṣe é, láti máa fẹ́ Olúwa Ọlọ́run yín, láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti fara mọ́ ọ, nígbà náà ni Olúwa yóò lé gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyí jáde kúrò níwájú yín. Ẹ̀yin ò sì gba orílẹ̀-èdè tí ó tóbi tí ó sì lágbára jù yín lọ. Ibi gbogbo tí àtẹ́lẹsẹ̀ yín bá tẹ̀ yóò jẹ́ tiyín, láti aginjù nì àti Lébánónì, láti odò ńlá nì, odò Éférésì, àní dé ìkẹyìn òkun ni yóò jẹ́ òpin ilẹ̀ yín. Ẹ ṣé màmá Adédìgbà. Ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run bá àwọn ọmọ Ísírẹ́lì sọ leléyìí nípa tí wọ́n bá gbọ́ràn tí wọ́n sì tọ́ ọmọ wọn ní ọ̀nà rẹ̀. Èròǹgbà wa lónìí láti ṣàfihàn àwọn òfin Ọlọ́run sí àwọn òbí àti kọ́ àwọn ọmọ wọn. Àṣẹ Ọlọ́run ni, ìrètí Ọlọ́run ni lọ́wọ́ gbogbo ẹni tí ó dá wípé kí ó kọ́ ọmọ rẹ̀ láti ìran dé ìran ní ìlànà àti òfin Ọlọ́run alààyè, láti fi hàn wá wípé ìkùnà àwọn òbí lóde òní àti ìkùnà nínú ojúṣe wọn sí Ọlọ́run òun ló fún wa ní gbogbo nǹkan tí à ń rí nínú àwùjọ wa lónìí, àti wípé láti wo ìbùkún
tí ó rọ̀ mọ́ pípa májẹ̀mú títọ́ ọmọ ẹni mọ́. Ìfáàrà, àwọn ọmọ jẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run alààyè gẹ́gẹ́ bí ara ẹ̀tọ́ májẹ̀mú rẹ̀. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fi ọmọ fún gbogbo ìran ènìyàn gẹ́gẹ́ bí ó ti sọ láti inú ìwé Genesis yẹn pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí. Ìbùkún Ọlọ́run ni lórí ìdílé kọ̀ọ̀kan, àti wípé Ọlọ́run dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe é bẹ́ẹ̀ kí àwọn ọmọ yìí kí wọ́n máa dàgbà ní abẹ́ àkóso wa ní ṣíṣe ìfẹ́ Ọlọ́run. Jíjẹ́ òbí ní iṣẹ́ pẹ̀lú ìlànà sísọ ọmọ ara ẹni di ọmọ ẹ̀yìn. Nǹkan tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí òbí ni pé bí a ti ń tẹ̀lé òun gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Kristi, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àjùmọ̀jogún, kí pásítọ̀ wa, kí olùkọ́ kan kó tó fi ọmọ wa lé ìlànà kí ìlànà kan, àwa gangan ló yẹ kó jẹ́ àwòkọ́ṣe pàtàkì tó yẹ kí àwọn ọmọ wa rí láti tẹ̀lé Ọlọ́run alààyè, láti jẹ́ ọmọ ẹlẹ́yìn ní tòótọ́ nípa gbígbọ́ràn wa, nípa ìṣe wa, àti nípa ohun gbogbo tí à ń ṣe. Ó gbọ́dọ̀ mú àwọn ọmọ wa di ẹni ìgbàlà àti ẹni ẹ̀mí. Títọ́ àwọn ọmọ ní ṣe pẹ̀lú ìtọ́sọ́nà elétò àti dídarí àwọn èrò àti ìhùwàsí wọn láti ṣe àmújáde ìkóra ẹni ní ìjánu àti ìpele ìhùwàsí tó dára ní gbogbo ìgbà. Tí a bá sọ pé a fẹ́ tọ́ ọmọ, ó ní àlàkalẹ̀, ó ní ètò. A gbọ́dọ̀ mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ohunkóhun tí a bá fẹ́ ṣe. Nígbà tí àwọn ọmọ wa bá rí wa pé àwọn nǹkan wọ̀nyí ti wà nínú àwọn láti kékeré àti pé wọ́n bá ní ọwọ́ òbí wọn, a ó rí pé wọn yóò máa dàgbà nínú rẹ̀, yóò sì nira láti yẹ ẹsẹ̀ kúrò níbẹ̀. Ẹ̀yin bàbá àti màmá, mo kí yín káàbọ̀ sórí ètò yìí ní ẹ̀ẹ̀kan sí i. A ní àwọn ìbéèrè fún ìjíròrò bí àwọn ènìyàn ti ń wò wá nílé. Àkọ́kọ́, màmá Adédìgbà, a fẹ́ wo ìbéèrè àkọ́kọ́ yẹn. Ó ní báwo ni ìtọ́ni òbí gẹ́gẹ́ bí májẹ̀mú pàtàkì fún àwọn ọmọ bíbí ti yí ọ sí? A ní àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀. A ní Genesis orí 13 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9. A ní Deuteronomy ibi tí a ti kọ́kọ́ kà yẹn. A ní orin Dáfídì orí 127 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 5, níbi tí Ọlọ́run ti sọ wípé àwọn ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì ní èrè rẹ̀, bí ọfà ti rí ní ọwọ́ alágbára, bẹ́ẹ̀ ni àwọn ọmọdé wí. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 tó sọ wípé tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, tí ó bá dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Màmá, báwo ni ìtọ́ni òbí gẹ́gẹ́ bí májẹ̀mú pàtàkì fún ọmọ bíbí ṣe yẹ yín sí? Ẹ ṣé olóòtú. Nínú Genesis orí 17 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 7 sí 9, Ọlọ́run bá bàbá wa Ábúráhámù dá májẹ̀mú wípé wọ́n gbọ́dọ̀ tọ́ àwọn ọmọ wọn àti irú ọmọ wọn lẹ́yìn wọn, àti wípé nígbà tí wọ́n bá ń fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́ wọn, tí wọ́n fi wọ́n mọ ọ̀nà Ọlọ́run, eléyìí yóò mú kí májẹ̀mú náà kó wá sí ìmúṣẹ lórí wọn, pàápàá láti ìran àkọ́kọ́ títí dé ìran díran, gẹ́gẹ́ bí ó ṣe àpèjúwe fún àwa náà lọ́jọ́ òní, wípé àwa náà gbọ́dọ̀ tọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run kí ayé wọn kó lè nítumọ̀, pàápàá nígbà tí àwa bá ti bẹ̀rẹ̀ láti ìran wa, yóò ran gbogbo ìran wa lọ́wọ́. Ẹ ṣé màmá Adédìgbà. Bẹ́ẹ̀ náà ni ìwé orin Dáfídì yẹn ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ní wípé ẹnu ojú kì yóò tì wọ́n tí wọ́n bá ń bá ọ̀tá wọn sọ̀rọ̀ lẹ́nu bodè, torí pé wọn yóò jẹ́ ẹni tí yóò máa mú ìfẹ́ Ọlọ́run ṣẹ, tí kò dẹ̀ ní jẹ́ adójútì ní ọmọ. Babalọ́lá, mo fẹ́ bi yín ní ìbéèrè kejì yẹn. Ó ní àwọn ọ̀nà wo ní òde òní ni a ti kùnà láti tọ́ àwọn ọmọdé ní ìbámu sí àṣẹ Ọlọ́run? Kí sì ni ìdí? Àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀. A rí ìwà Dáfídì, a rí ìwà àwọn ọmọ Élì ẹnu mi àgò ní Sámúẹ́lì kìíní orí 2 yẹn. A dẹ̀ rí iṣẹ́ Jèhóṣáfátì ọmọ Ásà tí ó fi hàn wípé ó jẹ́ ẹni tó bẹ̀rù, tó dẹ̀ ní ìpayà ìtọ́ni Ọlọ́run, tí kò ní fẹ́ ṣe ohunkóhun láìsí ìtọ́ni Ọlọ́run. Kí lẹ lè sọ
nípa àwọn ọmọ wa ayé òde òní àti kí ni ìdí tó fà á. Ẹ ṣé olóòtú, ojú òní tì wá. Àmín. Ṣé ẹ rí ìkùnà àwa òbí lórí àwọn ọmọ wa ń sìn? Ó pọ̀ púpọ̀ jù, nítorí pé a ò ní oore ọ̀fẹ́ láti tọ́ àwọn ọmọ yìí ní ọ̀nà ti Ọlọ́run. Ṣé a ò ní ni àbí a ò fi àyè gba oore A ò ọ̀fẹ́? fi àyè gba oore ọ̀fẹ́ Ẹ láti ṣé. tọ́ wọn gẹ́gẹ́ bí ó ti ṣe sọ nínú ìwé Sámúẹ́lì yẹn. A rí iṣẹ́ tí àlùfáà Élì tó ń ṣe, tó jẹ́ pé bó ṣe ń ṣiṣẹ́ Olúwa tó, àwọn ọmọ bíbí inú ẹ̀ kò fi ẹ̀kọ́ ilé láti ilé kó fi kọ́ wọn bí èèyàn ti ń ṣe. Ó hàn ń kọ́ àwọn èèyàn nínú ìjọ, kò kọ́ wọn ní ẹ̀kọ́ tilé. Wọ́n ní láti inú ilé láti kó ẹ̀ṣọ́ ròde. Tó wá jẹ́ pé ó fi ẹ̀kọ́ yẹn kọ́ wọn ni, a ò ní máa gbọ́ irú ìwà pálapàla tí àwọn ọmọ àlùfáà Élì ń wù ní àárín ìlú, tí wọ́n ń bá ọmọ ọlọ́mọ sùn, tí wọ́n ń ṣèṣekúṣe káàkiri ní gbangba. Kò sì yẹ kó jẹ́ pé irú ẹ̀ látọ̀dọ̀ ọmọ àlùfáà láti máa rí irú yẹn sà. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni gbogbo onígbàgbọ́ lónìí Bẹ́ẹ̀ni. tó jẹ́ pé àwọn ọmọ wa wọ́n ń hùwà dójútì ni. Ìdójútì ní orúkọ Kristi ni láti gbọ́ pé Matthew ló jalè, láti gbọ́ wípé Josiah ló ń ṣe yàwúyàwú tí a dẹ̀ ń gbọ́ lónìí. Ìyẹn ni pé ìkùnà àwọn òbí ó ṣe pàtàkì nínú àwọn nǹkan tí ó lè fa àwọn nǹkan wọ̀nyí láyé òde òní. Tá bá dẹ̀ wo Jehoṣáfátì, Bíbélì sọ pé wọ́n kọ́ láti ilé. Ó dẹ̀ gbé hàn nígbà tí ọba Ísírẹ́lì ṣe ń tì gbọ̀ngbọ̀n jẹ́ á lọ sógun ní, láì ṣe pé a gbọ́ ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìyẹn ni pé tí àwọn òbí náà tí a bá ti ṣiṣẹ́ wa, tí àwọn ọmọ wa dàgbà nípa ìtọ́ni Ọlọ́run, tán dàgbà nípa ọ̀rọ̀ Ọlọ́run, ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé, wọn yóò máa bẹ̀rù pé gẹ́gẹ́ bí a ti kọ́ mi àti gẹ́gẹ́ bí mo ti mọ̀, láì sí ìtọ́ni àti ìdarí Ọlọ́run, kò yẹ kí n ṣe àwọn nǹkan wọ̀nyí. Ọlọ́run yóò ràn wá lọ lórúkọ Jésù. Torí náà, màmá Adédìgbà, jẹ́ ká wo ìbéèrè kẹta yẹn. Ó ní báwo ni ẹ̀kọ́, ìjíròrò pẹ̀lú àtìlẹ́yìn ìwé mímọ́, lílo ìbáwí nígbà tí ó yẹ, àdúrà àti iṣẹ́ lábẹ́ àbójútó ṣe lè jẹ́ àtúnṣe sí àwọn ìdíbàjẹ́ àwùjọ wa. Bàbá Babalọ́lá ti sọ pé àwọn nǹkan tó fa ìdíbàjẹ́ ni ìkùnà àwọn òbí yìí. Àwa ń wò kí ni adẹ̀ tí ń wo àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé. Báwo lẹ ṣe wá wò pé ṣé ó sì lè tún nǹkan ṣe àbí nǹkan yẹn sì ti bàjẹ́ kọjá àtúnṣe? Tí a bá wo ìwé Òwe orí kejì ẹsẹ̀ 20 ẹsẹ̀ 6, ó ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀, tí ó bá dàgbà tán kì yóò kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 7 yẹn, ó ń fi ìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nípasẹ̀ Pọ́ọ̀lù àpọ́stélì sí Tímótì wípé ó ti ní òye Ọlọ́run, èyí tí ó ti ń dàgbà nínú rẹ̀ bọ̀, tí òun dẹ̀ mọ̀ pé kò ní yẹsẹ̀ nínú rẹ̀. Ìwé Hébérù orí 12 yẹn náà dẹ̀ ní nǹkan kan pàtàkì tó sọ. Màmá, ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí ẹ ní láti sọ fún wa. Ẹ ṣé olóòtú. Tí a bá wo Tímótì kejì orí 3 ẹsẹ̀ 15 yẹn, a rí wípé Tímótì ó jẹ́ ẹni tí wọ́n ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ láti kékeré ẹ̀ wá, tó sì dàgbà sínú ẹ̀, tó sì ń fún un lọ́gbọ́n débi tó fi di ẹni ìgbàlà. Ó ń sọ fún àwa náà pàápàá gẹ́gẹ́ bí òbí, àti pé tí àwa náà tá a bá jẹ́ òbí rere, táwa náà mọ ọ̀rọ̀ Ọlọ́run, tọ́rọ̀ Ọlọ́run ń gbénu wa, a máa fi bọ́ àwọn ọmọ wa. Irú òwúrọ̀, àdúrà òwúrọ̀ ó di dandan fún wa láti máa ṣe. Ká dẹ̀ máa ka ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ọmọ wa, kó lè máa mú wọn dàgbà, kó sì lè sọ wọn di ẹni ìgbàlà. Ẹ ṣé màmá. Ìwé Hébérù orí 12 yẹn sọ nǹkan kan nípa wípé ní ìgbà míì ẹ̀wẹ̀, ìbáwí lè wá nípa ọ̀nà tí ó le. Ìyẹn fún àwọn ọ̀dọ́ tó ń gbọ́ mi, tàbí ọmọdé kan tí bàbá ń bá sọ. Tẹ́ bá gbogbo àwọn bàbá wa yìí, àwọn ìyá wa yìí, àwa yìí náà, a wò pé ní ìgbà tí ẹ bá ń bá wa wí nígbà míì, ó máa ń nira. A máa dàbẹ́ ni pé bóyá wọ́n kórìíra wa ni. Ṣùgbọ́n ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn ni a máa ń jẹ àǹfààní àwọn ẹ̀kọ́ tí a gbà nígbà tí a ń dàgbà. Bẹ́ẹ̀ náà la máa ń jèrè àwọn ìgbésí ayé, ìmójútó ìgbà tó yẹ kán bá wa wí, tí wọ́n bá, ìgbà tán bá bá wa wí yẹn, inú wa lè má dùn. Nítorí náà, à ń bẹ gbogbo àwọn olùgbọ́ wa lónìí wípé ohun tó lè mú àwùjọ wa dára ó ní pé kí a farabalẹ̀ fún ìgbọ́ràn àti ìtọ́ni. Ọ̀rọ̀ Ọlọ́run náà dẹ̀ wá sí ẹ̀yin òbí. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa, dẹ̀ bí a ti ń kọ́ wọn kí a máa ṣe àpẹẹrẹ rẹ̀, torí pé òbí mi nípa ìwà rẹ̀ àti ìṣe rẹ̀ gan ló mú ọmọ ṣìnà.
ṣùgbọ́n òbí tó bá dúró nínú òfin àti àṣẹ Ọlọ́run tí ọmọ náà dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ Kristi lára rẹ̀, á pẹ́ tọ́mọ yẹn bá ṣe ẹ̀yapa kò ní pẹ́ tá a fi ṣe kí ni o tá a fi padà, nítorí a máa ró lọ́kàn rẹ̀ ní gbogbo ìgbà wípé a kò fi Kristi kọ́ mi bẹ́ẹ̀. Nítorí náà bàbá wa Babalọ́lá, ẹ ṣé látàárọ̀, màmá Adédìgbà, ẹ ṣé ẹ kú ìjókòó fún ìkádìí gbogbo ìbéèrè yìí. Wọ́n ní kí ni àwọn ìbùkún jíjẹ́ òbí tí ó fi ìwà bí Ọlọ́run tọ́ ọmọ rẹ̀. Kí lẹ rò pé ó máa jẹ́ ìbùkún wọn láìsí ẹ̀ wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run? Ṣùgbọ́n tá a bá wo Dítarómì orí 11 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 25 tí a ti kọ́kọ́ kà ní ìbẹ̀rẹ̀ yẹn, Ọlọ́run ṣe ìlérí kan fún àwọn ọmọ Ísírẹ́lì bẹ́ẹ̀. Bàbá Babalọ́lá, kí lẹ rí sí ìbùkún tí ó wà lórí àwọn òbí tó ní ìwà bí Ọlọ́run tó dẹ̀ tọ́ ọmọ wọn? Ẹ ṣé olóòtú. Ó sọ fún wa nínú ẹsẹ̀ 12 ìyẹn ìwé Dítarómì yẹn. Ó sọ fún wa wípé tí a bá fi etí sílẹ̀, tí a gba òfin òun, tí a gbà gbọ́, tí a pa á mọ́ ní àyà wa, ó ní gbogbo àwọn ìbùkún wọ̀nyí kọ́ á wá sórí ẹnì kọ̀ọ̀kan wa. Ìdí ni pé a ní láti pa òfin Ọlọ́run mọ́. Nítorí tá a bá wo inú ìwé Genesis náà títí lọ dé ìwé Exodus, ìwọ kò gbọdọ̀, ìwọ kò gbọdọ̀, ìwọ kò gbọdọ̀ yẹn, tó bá yẹ pé a bá ń pa àwọn òfin, àìpa àwọn òfin yẹn mọ́ ló fi ń jẹ́ pé kí àwọn ọmọ tí à ń bí ní ayé sìn kí wọ́n ya ìyàkuyà, tí wọ́n ń gbébọn, tí wọ́n ń lọ pààyàn, tí wọ́n ń jiyàn gbé. But àwọn ìbùkún tó ṣe pàtàkì jù ni pé tí a bá ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ nínú àyà wa, ó ń sọ fún wa pé ká so mọ́ ọrùn wa, nínú àtẹ̀rígbà ilé wa, ní ẹnu ọ̀nà wa, ó ní ká so mọ́, ká dẹ̀ máa fi kọ́ àwọn ọmọ wa, wọ́n á mọ ọ̀nà tí wọ́n á rìn. Ẹ ṣé, torí pé tí a bá ṣe bẹ́ẹ̀, wọn yóò fún wa ní ìsinmi ọjọ́ alẹ́. Tí a bá ṣe bẹ́ẹ̀, wọn yóò fún wa ní ìfọ̀kànbalẹ̀. Tí wọn bá ṣe bẹ́ẹ̀, wọn yóò gbé orúkọ wa ga. Tí wọn bá ṣe bẹ́ẹ̀, ní gbogbo ọ̀nà wọn sọ pé ọmọ lágbájá ló ṣe é, a máa jẹ́ nǹkan dáradára, kò ní jẹ́ nǹkan aburú, kò ní jẹ́ nǹkan ìwọ̀sí, kò ní jẹ́ nǹkan májẹ̀kágbọ́. Ìbùkún pàtàkì ni, àti wípé Ọlọ́run á ní májẹ̀mú pẹ̀lú irú ìdílé àti ìran bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe pẹ̀lú Ábúráhámù, tó jẹ́ pé láti ìran dé ìran rẹ̀ kò sí ìran Ábúráhámù kan tí ó lọ tí Ọlọ́run kò mọ̀ gẹ́gẹ́ bí orúkọ. Nítorí náà Ọlọ́run fẹ́ mọ̀ ìdílé rẹ pẹ̀lú orúkọ nípa pípa májẹ̀mú àti àṣẹ rẹ̀ mọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, lóòkan sí àdúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yín. Ọ̀rọ̀ fún ìparí lónìí, fífi ọmọ sílẹ̀ láti ṣe ohun tí ó fẹ́ yóò darí rẹ̀ sí inú ìparun. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni kò bìkítà, tó bá ti jí láàárọ̀ tó lọ ó tún dòru kó tó wọlé, bọ́mọ ṣe ń ṣe, bọ́mọ ṣe ẹkún ọjọ́ alẹ́ leléyìí. Fífi ọmọ sílẹ̀ láì bìkítà, ìparun ọjọ́ alẹ́. Ọlọ́run yóò sì bí wá gẹ́gẹ́ bí ohun tá a ṣe. Nítorí náà jíjẹ́ òbí Kristẹni nílò ìtọ́ni nípasẹ̀ àpẹẹrẹ àwọn òbí pẹ̀lú ẹ̀kọ́ pípé nínú ìgbàgbọ́ fún ìdàgbàsókè ẹ̀mí tí àwọn ọmọ àti ìdàgbàsókè ìjọ Ọlọ́run. Kì í ṣe ká máa mójútó ẹ̀kọ́ wọn nìkan, kì í ṣe ká máa sanwó ńláńlá sí ilé ìwé nìkan, ṣùgbọ́n kí a máa wò báwo wọ́n ṣe ń dàgbà nípa ti ara àti nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ ká fààyè sílẹ̀, bó ti wù kí iṣẹ́, ẹ bá sọ pé torí ọmọ la fi ń ṣiṣẹ́, jẹ́ ká fààyè sílẹ̀ láti gbọ́ nǹkan tí àwọn ọmọ yìí ṣe fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló fẹ́ bá òbí ẹ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n tí kò rí oore ọ̀fẹ́ àti àrẹ̀jẹ nítorí pé àwọn òbí wọn ò kì í sí nílé. Nítorí náà tá a bá ṣe àwọn àpẹẹrẹ wọ̀nyí, ìdílé kan, ìdílé méjì, òun ló ń di àwùjọ, àwùjọ méjì, àwùjọ mẹ́ta ló ń di àwùjọ ńlá. Tí ìdílé tirẹ̀ bá dára, tí ìdílé tèmi bá dára, àwùjọ wa yóò dára. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Fún ìrònú, kíkùnà láti tọ́ àwọn ọmọ ní ọ̀nà ìwà bí Ọlọ́run yóò ṣe àmúwá àwùjọ rúdurùdu. Wàhálà, ìjínigbé, ìpànìyàn tí a rí lónìí nítorí ìkùnà àwọn òbí kan nígbà kan nìyẹn. Torí náà láti dẹ́kun àwọn nǹkan wọ̀nyí, àfi káwa tètè bẹ̀rẹ̀, àwa tá a sì jẹ́ òbí, tàbí àwa tó múra láti di òbí, tàbí àwa tí ó ṣe ẹ̀ tí dàgbà láti di òbí, kí a múra láti ṣe àtúnṣe. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí, ìwé òwe orí 22 ẹsẹ̀ 6. Ẹ jẹ́ ká jọ ká papọ̀. Tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó bá sì dàgbà tán yóò kúrò nínú rẹ̀. Ẹ ṣé fún ìfarabalẹ̀ yín. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Ògúnlẹ́yẹ Ọpẹ́olúwa. Ẹ ṣé o.